Ẹ kúrọ̀lẹ́, ẹ kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ń gbọ́ ètò yìí, ètò ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́. Mo kí gbogbo wa ní gbogbo ibi tí a wà, nílé lóko lẹ́yìn odi, pé a kú wákàtí tí a wà yìí. Mo gbàdúrà pé Ọlọ́run aláàánú yóò fi àánú wá orí kọ̀ọ̀kan wa rí. Ire ayọ̀ wa kò ní fò wá dá lórúkọ Jésù. Ọlọ́run tí ń fi ọ̀rọ̀ rẹ̀ fúnni lórúkọ Jésù kò ní fi wá sílẹ̀. Mo gbàdúrà pé bí oṣù yìí ti ń lọ, tí ọdún yìí ń lọ, ayọ̀ wa lórúkọ Jésù á tù wá lọ́wọ́. Kí la mú wá lónìí lórí ètò ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́? Tí a bá wo èyí tí a ṣe kọjá, a sọ̀rọ̀ nípa Tani Ọlọ́run. A wá ń bèèrè pé láàárín ènìyàn àti ẹ̀mí tí gbogbo wa ti gbàgbọ́ pé òun ni Ọlọ́run, a wá ń bèèrè pé ta ni olórí tó ga jùlọ láàárín ènìyàn àti ẹ̀mí tí a pè ní Ọlọ́run. Hallelujah. Àti pé kí ni ohun tí a ń pè ní olórí? Ohun tí a ń pè ní olórí ni aṣíwájú. Tí a bá wò ó nínú ayé tá a wà yìí, a rí pé oríṣiríṣi olórí ló wà. Aṣíwájú ẹ̀sìn wà, aṣíwájú orílẹ̀-èdè wà, aṣíwájú ìlú wà, bẹ́ẹ̀ l'aṣíwájú ilé wà. Hallelujah. Tá a bá ń sọ nípa àwọn olórí tí a ń sọ yìí, tí a ń pè ní aṣíwájú, tá a bá wò ó, a rí pé ọba ìlú olórí ni, òun ni olórí ìlú yẹn. Tá a bá wò ó ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan, a rí pé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ní olórí tiẹ̀. Bákan náà, nínú ìjọ, olórí a máa wà nínú ìjọ. Bẹ́ẹ̀ pẹ̀lú nínú ilé, olórí a máa wà nínú ilé. Bí Ọlọ́run ṣe ṣètò gbogbo nǹkan wọn nìyẹn. Ṣùgbọ́n olórí kan wà tó ju gbogbo olórí lọ. Òun ni ohun tí à ń sọ nípa rẹ̀ lónìí. Ta ni olórí tó ga jù nínú gbogbo olórí? Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ yìí ló mú mi lọ sínú ìwé Genesis chapter 3 verse 16, tí ó kà báyìí pé ó ní fún obìnrin náà ni ó wí pé èmi yóò sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀. Ní ìpọ́njú ni ìwọ ó máa bímọ, lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò máa fà sí, òun ni yóò sì máa ṣe olórí rẹ. Ṣé ti rí? Ohun tí ọ̀rọ̀ yẹn ń sọ fún wa ni pé Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ní ó bẹ̀rẹ̀ láti ìrìn àjò láti inú ilé. Ó jẹ́ ká mọ̀ pé ọkọ ló máa jẹ́ olórí fún aya. À ń sọ nípa olórí. Hallelujah. Ọkọ ló máa jẹ́ olórí aya. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lẹ́kọ̀ọ́ pé ọba jẹ́ olórí ìlú, Ọlọ́run ló sì máa ń yan ènìyàn gẹ́gẹ́ bí olórí. Ó fi ọkọ ṣe olórí aya, yẹn pé ó fi ọkùnrin ṣe olórí àwọn obìnrin. Hallelujah. À ń sọ nípa olórí. Ta ni olórí tó ga jù? Tún gbọ́ ohun tí ìwé Jeremiah chapter 1 verse 10 wí. Wò ó, ní òní yìí ni mo fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí àwọn ìjọba wọn nì, láti fà lulẹ̀, láti parun, àti láti wó lulẹ̀, láti kọ́ àti láti gbìn. Ẹ tún gbọ́ ohun tí onímájẹ̀mú ń sọ níbẹ̀ yẹn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó ń fi àwọn nǹkan yìí pòwe. Ó fi ọkọ ṣe olórí fún aya nínú ilé. Ó wá mọ̀ọ́mọ̀ tí wá ń sọ fún Jeremiah pé òun fi Jeremiah òun fi ṣe olórí fún àwọn fún orílẹ̀-èdè. Ẹ wo iṣẹ́ tó rán, láti fà lulẹ̀, láti gíní o, láti kọ́, láti gbìn, láti ṣe àwọn iṣẹ́ kan tí òun fẹ́ràn. Hallelujah. À ń sọ nípa olórí. Bákan náà ní ìwé 1 Corinthians chapter 11 verse 3 wípé ṣùgbọ́n mo fẹ́
kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi lé olórí olúkúlùkù ọkùnrin, orí obìnrin sì lé ọkọ rẹ̀, àti orí Kristi sì lé Ọlọ́run. Hallelujah. Ẹ rí nǹkan tí ọ̀rọ̀ yẹn tún sọ. Ó ń jẹ́ ká mọ̀ pé gbogbo wa pátápátá la ní olórí. Ó ń sọ fún wa ń bẹ̀ wípé Paul Apostle ló ń sọ nínú ìwé Kọ́ríńtì bẹ́ẹ̀ yẹn. Ó ń jẹ́ ká mọ̀ wípé gbogbo wa la ní kíni o, la ní olórí. Ọkọ olórí aya. Kristi jẹ́ olórí fún kíni o, fún àwa ọkùnrin nínú ìjọ. Ọkùnrin sì ni aṣíwájú. Now, ó wá ń jẹ́ kó yé wa ń bẹ̀ yẹn pé bí Kristi ṣe jẹ́ olórí fún gbogbo ọkùnrin o, tí ọkùnrin sì jẹ́ olórí fún àwọn obìnrin. Ó wá ń jẹ́ kó yé wa ń bẹ̀ yẹn wípé Kristi tá ń sọ nípa yìí, òun náà ni olórí. Olórí Kristi ni Ọlọ́run tí a ń pè ní ẹ̀mí. Hallelujah. Tí a bá tún wo ọ̀rọ̀ yìí síwájú sí díẹ̀, ìyẹn ni wípé Ọlọ́run Ọlọ́run tí à ń pè ní ẹ̀mí ni olórí ohun gbogbo tí ó dá ní ayé àti ní ọ̀run. Ọlọ́run ni à ń pè ní kíni o, ní olórí ohun gbogbo tí à ń pè ní ẹ̀mí lórí ohun gbogbo. Ọ̀rọ̀ yìí ló wá ń fi ìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀mí ní kíni o, ní Ọlọ́run tó ga jù. Òun ni olórí tó ga jù, ẹ̀mí ni olórí tó ga jù. Abájọ tí Olúwa fi fọhùn rẹ̀ jáde nínú ìwé Genesis chapter 6 verse 3. Genesis chapter 6 verse 3. Báyìí pé Olúwa sì wípé ẹ̀mí mi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà, ẹran ara sáà lé òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ 100 ọdún. Ẹ rí nǹkan tí Ọlọ́run sọ bẹ́ẹ̀. Bàbá ń jẹ́ ká mọ̀ pé gbogbo nǹkan tí òun dá, ipa tòun ló wà. Ó wá ń jẹ́ ká mọ̀ pé ẹ̀mí yẹn tí òun fi fún wa, tí òun Ọlọ́run ní, tó fi fún wa, tó fi ń jẹ́ Ọlọ́run lórí wa yẹn, tó fi jẹ́ olórí wa yẹn, wípé òun kò ní fi dá ènìyàn láàmú mọ́. Ó wá fi jẹ́ pé ká mọ̀ pé iye ọdún kan wà ó, tá a máa fi ayé sílẹ̀. Ṣé ọ̀pọ̀lọpọ̀ tó bẹ́ẹ̀ mọ́ ń sìn, bẹ́ẹ̀ làwọn kan sì ń ju bẹ́ẹ̀ lọ, bó ṣe Olúwa ló ṣe ń ṣọlá ẹ̀. Hallelujah. Tí a bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà, ìwé oníwàásù tí a ń pè ní Ecclesiastes, òun náà sọ ní chapter 3 verse 19 pé nítorí pé ohun tí ń ṣe ọmọ ènìyàn ń ṣe ẹran, àní ohun kan náà lè ó ń ṣe wọ́n. Bí èkíní ti ń kú, bẹ́ẹ̀ lè èkejì ń kú. Nítòótọ́ ẹ̀mí kan náà ni gbogbo wọn ní, bẹ́ẹ̀ lè ènìyàn kò ní ọlá ju ẹran lọ, nítorí pé asán ni gbogbo rẹ̀. Hallelujah. Ṣé ẹ rí ohun tí Ọlọ́run tó ń fún yín wá bẹ́ẹ̀, tí ọ̀rọ̀ Ọlọ́run fún yín wá bẹ́ẹ̀, pé ẹ̀mí tó wà nínú ènìyàn, òun náà ni kíni o, òun náà ni ẹranko ní. Ìyẹn pé a kò yàtọ̀ síra wa, àti ènìyàn àti ẹranko. Ìkan náà ni gbogbo wa, ẹ̀mí kan náà ló gbé gbogbo wa ró. Hallelujah. Tí a bá tún wò ó, ìyẹn ni pé ẹ̀mí tí a ń sọ nípa rẹ̀ yìí, òun làgbà tó ju àgbà lọ. Òun ni olórí tó ju olórí lọ, ọba tó ju ọba lọ, Ọlọ́run tó ju gbogbo àwọn ọlọ́run lọ. Òun ni à ń pè ní olórí. Ẹ̀mí ló ń jẹ́ bẹ́ẹ̀. Àbájọ tí ìwé Matthew chapter 6 verse 25 wípé nítorí náà mo wí fún yín, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ tàbí ohun tí ẹ ó mu, àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò ha ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ. Ẹ tún gbọ́. Ìyẹn pé a nílò láti máa ṣe àníyàn ohun kankan, pàápàá lórí ẹ̀mí wa.
torí pé ẹ̀mí tí a ń sọ nípa rẹ̀ yìí, Ọlọ́run fún ara ẹ̀ tó ń jẹ́ ẹ̀mí tó ní ẹ̀mí tó sì ń fi fún àwọn ènìyàn nínú ẹ̀mí tá a fi ń jẹ́ ènìyàn. Òun pẹ̀lú tí a ń sọ yìí, kò sí ẹni kan tó ní ipá àti agbára lórí ẹ̀mí ju òun fúnra rẹ̀ lọ. Ọlọ́run fúnra rẹ̀ ló ní ipá àti agbára lórí ẹ̀mí. Ẹnìkan ṣoṣo kò ní agbára, ẹnìkankan kò ní agbára lórí ẹ̀mí ju Ọlọ́run tó ní lọ, tó fi ń fún ènìyàn lọ. Torí pé ẹ̀mí ni olórí, òun lolórí gbogbo ohun tó dá ní ọ̀run àti ní ayé tí a wà yìí. Hallelujah. Tí a bá sì wò dáadáa, a rí pé Ọlọ́run tó ní agbára lórí ẹ̀mí yìí, ọjọ́ tó bá wù ú, a fi ènìyàn sílẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìwé oníwàásù tí a ń pè ní Ecclesiastes chapter number 12 verse 7 ti wí. Ó wí pé nígbà náà ni erùpẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run tí ó fi í fúnni. Ló bá tán. Ṣé ẹ ti rí pé ẹ̀mí yẹn òun ni olórí tó ju gbogbo olórí lọ? Ó ju ọba lọ, ó ju ìjòyè lọ, ó ju ìjọba lọ, ó ju pásítọ̀ lọ, ó ju wòlíì lọ. Even Kristi tí ó ń ṣe, tí àwa ọmọ lẹ́yìn Kristi ń ṣe, táyà fi pera ní Kristẹni lónìí, ẹni tá à ń sọ yìí, ó ṣe ó jù ú lọ. Òun fi máa ń pe Ọlọ́run ní bàbá tiẹ̀ ní. Hallelujah. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí, ẹ jẹ́ ká máa gbé yẹ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ká máa gbọ́ wọn, ká máa mọ àwọn ẹsẹ̀ láti lè máa fi mọ bí agbára Ọlọ́run ti tó àti bí ó ṣe rí. Ó sì fẹ́ ká mọ̀ pé ó ń fi Ọlọ́run tá a rí yìí, ó ń fi gbogbo àwa ènìyàn àti iṣẹ́ ọwọ́ rẹ̀, ó ń fi wá pòwe ni. Ọjọ́ tí ẹ̀mí bá jáde lára ènìyàn á fàyè sílẹ̀. Ọjọ́ tí ẹ̀mí bá jáde lára igi, ẹ̀rí pé igi á gbẹ. Ọjọ́ tí ẹ̀mí bá jáde lára ẹran, a rí pé ẹran á kú. Hallelujah. So ló fi jẹ́ pé ká mọ̀ nínú òwe yẹn pé ẹ̀mí tó wà lára ènìyàn ló wà lára ẹran, òun náà ló wà lára ohun gbogbo tí ó mí, tó jẹ́ pé nígbà tí ẹ̀mí bá jáde nìkan ló lè kú. Torí náà ẹ̀mí ni olórí tó ga ju gbogbo olórí lọ. Ẹ̀mí ni olórí tó ga ju gbogbo olórí lọ, tí Kristi jẹ́ ká mọ̀ pé òun ni Ọlọ́run. Tí a bá wò ó dáadáa nínú ìwé mímọ́, a rí pé nígbà tí Ọlọ́run fẹ́ sọ fún Mósè, ó ní pé èmi ni Olúwa Ọlọ́run Olódùmarè. Ó ní ṣùgbọ́n orúkọ yìí ni wọn kò fi mọ̀ mí, èmi ni Jèhófà, orúkọ mi ni Jèhófà. Ìyẹn pé Jèhófà tá à ń sọ yìí, òun náà ni ẹ̀mí tí Kristi ń sọ fún wa. Jèhófà ló ń jẹ́ ẹ̀mí tí a ń pè ní Ọlọ́run. Ọlọ́run, gbogbo ayé ló ń pè ní Ọlọ́run, 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 gbogbo ayé ń pè é. Ṣùgbọ́n ó ní àwọn orúkọ pàtàkì kan tó jẹ́ pé a kò lè fi wé sí ẹnikẹ́ni. Jèhófà a kò lè gbọ́ ju Jèhófà lọ. Jèhófà, ẹ̀rí pé ohun tó pera ẹ̀ nínú Bíbélì nìyẹn. Jésù ló dé jẹ́ ká mọ̀ pé ẹ̀mí ló jẹ́ Jèhófà. Ẹ̀mí ló jẹ́ Jèhófà tí gbogbo wa mọ̀ ní Ọlọ́run. Òun ni olórí tó ju olórí lọ. Ní orúkọ Jésù, fún ìwọ tó farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tàbí tó ń wò mí, mo gbàdúrà pé ojú tó fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Etí tó fi ń gbọ́ mi, etí yẹn ò ní di. Lórúkọ Jésù, Ọlọ́run ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ fúnra rẹ̀, lórúkọ Jésù á gbé èmi àti rẹ ró. Ọ̀rọ̀ Ọlọ́run á tún ayé wa ṣe. Ìgbé ayé wa á nítumọ̀, ọkàn wa á sì balẹ̀. Gbogbo ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún èmi àti rẹ, lórúkọ Jésù á wá sí ìmúṣẹ. Gbọ́ o, bí oṣù yìí ti ń lọ, bí ọdún yìí ti ń lọ, mo gbàdúrà pé ire ayọ̀ rẹ kò ní fò ẹ́ dá. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ má gbàgbé, orúkọ tèmi ni Prophet T.A.J Bankole aka wòlíì ọlọ́pẹ́ àsìkárí Jésù. Nọ́mbà tí a sọ pé ẹ lè máa pè wá sí, òun náà ni 09013339360. WhatsApp nọ́mbà wa kò yí padà, òun náà ni 07032638325. Ẹ lè WhatsApp wa lórí ibẹ̀ fẹ́ bá sọ̀rọ̀. Ohun tẹ́ bá fẹ́ béèrè ẹ lè bí wá, tàbí ẹ ní ìmọ̀ràn kan tẹ́ fẹ́ fún wa, ẹ lè pè wá, kẹ́ sọ fún wa, tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp. Mo gbàdúrà pé gbogbo wa
ìjọba ọ̀run tí à ń retí, tí à ń lé, orúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ wa. A ó jèrè ayé, a ó sì jèrè ọ̀run pẹ̀lú, ní orúkọ Kristi Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Thank you very much. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ jọ̀wọ́, mo tún sọ fún yín pé ẹ jọ̀wọ́ ẹ máa bá wa share program yìí, ẹ dẹ̀ máa bá wa like. Tá a bá ń share, à ń ṣe kíni, à ń lọ polówó ìrere Ọlọ́run ni. Àwa náà ṣe kíni, à ń kópa nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí afẹ́fẹ́ nìyẹn. Gbàdúrà pé bí ẹ sì ti ń ṣe, ọwọ́ tẹ́ fi ń share ẹ̀, tẹ́ dẹ̀ fi ń type èyí tí ń ṣe comment sí yes, and secondly èyí tẹ́ tó ṣe kíni, tẹ́ tó fi ń like yẹn, ọwọ́ yẹn, ohun gbogbo tẹ́ ẹ bá dálé a máa yọrí sí rere fún yín, ní orúkọ Kristi Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó dàbọ̀.